ayé. Adúpẹ́ lọ́wọ́ rẹ o. Fún ọ̀rẹ́ látọ̀ ṣe ní ìgbésí ayé wa. Ó yẹ ká rí ọjọ́ karùn-ún ìsọjí náà. Ọpẹ́ yìí ń pọ̀ ní orúkọ ẹ̀ lónìí. Ọba ọlọ́pẹ́ pọpẹ́ wa. Ọba ní ìgbà ẹ̀yìn wa. Ẹlẹ́sẹ̀ lọ dáríjì wa. Abẹ́rẹ́ nínú ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. Kọ́ wa ní ọ̀rọ̀ náà. Jẹ́ kí ọ̀rọ̀ náà yé wa. Jésù agbára wa. Somebody shout it, hallelujah. Hallelujah. Okay, let's say hallelujah, hallelujah, hallelujah. Okay, let's say hallelujah, hallelujah, hallelujah. Ẹ̀sìn tòní yìí, àdúrà láti fi wọlé. Kí ló láti fi wọlé? Àdúrà. Ṣùgbọ́n àdúrà yìí orin ni. The drum set ẹni wà rẹ̀ jù, abẹ́sí sí kí ẹ lò. Wọ́n ṣe ìṣe ní ẹ̀. Bíbélì sọ wípé bí ohun ìjà ò bá dájú, kò sẹ́ni tó fẹ́ múra tó òjò. Bí a ṣe ń làkàkà kí ohun ìjà náà lè dájú, ẹ̀ ń ṣe ti yí. Ẹ má wọrí, I know what to do. Orin la fẹ́ kọ. Gbogbo yìí ní kẹ́kọ́ kéde pa àtẹwọ́ kẹ́kẹ́ ládùúgbò yìí. Ìwọ tó bá lè pa àtẹwọ́ kojú. Àdúrà náà lè yí. Olúwa gbé mi dìde. Ìyà tí máa jẹ́ tó. Aláyé ti máa rí máa.
wàá wá ga ìdísẹ́ ìgbà yìí wàá máa ra wàá máa sọ wípé ìwọ lọ́pẹ́ yẹn o.
Àkòrí ọ̀rọ̀ náà sọ wípé ìwọ yóò mọ òtítọ́. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ o, ọgbọ́n àtòkè wá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ, ìwọ gbọ́. Ìwọ yóò mọ òtítọ́. Jésù sì lọ sí orí òkè Olífì. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ lẹ́tà. Olóde pé ọ̀rọ̀ náà débi pé ìwọ yóò mọ òtítọ́. Jésù lọ sí wo? Jésù lọ sí orí òkè Olífì, kí ló wá ṣẹlẹ̀? Ó sì tún bá ọdún padà wá sí tẹ́ḿpìlì ní kùkù. Ẹ fún ní máìkì. Ó padà wá sí tẹ́ḿpìlì ní kùtùkùtù òwúrọ̀, kí ló wá ṣẹlẹ̀? Gbogbo èèyàn sì wá sọ́dọ̀ rẹ̀. Gbogbo ènìyàn wá sọ́dọ̀ Jésù. Ó sì jókòó. Ó jókòó. Ó kọ́ wọn. Kí ni ẹ̀kọ́ tó kọ́ wọn lọ́jọ́ náà? Àwọn akọ̀wé àti àwọn Fáráṣì sì mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀. Àwọn akọ̀wé àti àwọn Fáráṣì wọ́n wá wọ arábìnrin kan wá sọ́dọ̀ rẹ̀. Ká. Tí a mú nínú panṣágà. Somebody shout big hallelujah. Hallelujah. Kí ni ọlọ́pàá obìnrin náà ṣe? Panṣágà. Ó ṣe báhùn. Pàṣá. Kí ni wọ́n pè ní panṣágà? Ìyàtọ̀ wà láàrin panṣágà àti àgbèrè. Àgbèrè ni obìnrin tí ò tí ì lọ́kọ, tí ọkọ ò tí ì sanwó orí ẹ̀ tó dógó. Ọkùnrin tí ò tí ì sanwó obìnrin tí ó dó obìnrin náà, àgbèrè nìyẹn. Panṣágà ni obìnrin tó wà nílé ọkọ àbí ọkùnrin tó ti níyàwó sílé bí Baba Solomon tó tún yàn lè kiri. Panṣágà nìyẹn. Hallelujah. Ìlú Baba Solomon ní sí panṣágà yàtọ̀. Bíbélì sọ fún ọmọ arábìnrin kan wá sí ọ̀dọ̀ Jésù. Wọ́n mú níbi tó lọ ṣiṣẹ́ ọlọ́sọ ká. Kàwé. Nígbà tí wọ́n sì mú dúró láàrin, wọ́n wí fún pé. Wọ́n farabalẹ̀ máa kà á kó lè yé wọn. Ẹ farabalẹ̀ kẹgbẹ́ ẹ̀kọ́ náà má pariwo. Wọ́n wá mú dúró láàrin, wọ́n wá sọ wípé kí ni? Wọ́n wí fún pé. Olùkọ́ ni. Olùkọ́. A mú obìnrin yìí nínú panṣágà. Nínú ṣíṣe pàápàá. Padà ká. Nínú ṣíṣe pàápàá. A mú obìnrin nínú panṣágà nínú ṣíṣe pàápàá kúwẹ́gẹ́. Nínú òfin. Mósè pàṣẹ fún wa láti sọ irú àwọn bẹ́ẹ̀ ní òkúta
òkúta pa. Somebody shout hallelujah. Ènìyàn. Ìwọ tí wọ́n kọ́ ọmọ ẹ kí gbé ọmọ ìta báyìí. A ti wà lákòókò ojú iná kò ṣeré mọ́. Wọ́n gbọ́ ọkọ̀ tó kò sọ, wọ́n ní ọmọ ẹ bá ti rí bọ́ ìta. Lọ́mọ ẹ bá ti rí lọ fún lẹ́yìn àti kó gbé jìnnà. Kìí ṣe dúró fún ẹ lórí tó bá bá pariwo lórí lórí. Ayé. Kábíyèsí bàbá Jésù, àwọn obìnrin tó ti ṣe pàṣẹ́gbà, àwọn akalórí bẹ́ẹ̀ pẹ̀lú ọkùnrin. Nínú òfin Mósè sọ fún Mósè kí ni ká sọ lókùúta pa. Àwọn tó wá fẹ́ Jésù yìí, dódidódi wà láàrin wọn. Àwọn tó wá fẹ́ Jésù yìí, olè wà ní àárín wọn. Àwọn tó wá fẹ́ Jésù yìí, ìnáwó wà ní àárín wọn. Ṣùgbọ́n wọn ò rí tí wọ́n rán. Kí ni Jésù fún lóṣù? Kí ni ká? Ṣùgbọ́n ìwọ ti wí. Bàbá, Èyí ni dúró. Òfin Mósè ní ká sọ lókùúta pa. Kábíyèsí Jésù kí ló fẹ́ ní sísọ sọ́rọ̀ yìí sá? Ká. Èyí ni ìwọ wí. Ká. Wọ́n dáwò. Kí wọ́n bá lè rí ohun láti fi sùn. Kí wọ́n bá lè rí ohun láti fi sùn. Ká. Ṣùgbọ́n Jésù bẹ̀rẹ̀ sílẹ̀. Jésù ṣe kí ni? Ó bẹ̀rẹ̀ sílẹ̀, ó bẹ̀rẹ̀ ṣe kí ni? Kàwé. Ó sì fi ẹ̀kọ̀wé ní ilẹ̀. Jésù bẹ̀rẹ̀ sí tẹ ìyóògbé, ọ̀wọ́nrí méjì, ọ̀gbàrà méjì, ọ̀sẹ̀ méjì, olùpẹ̀pẹ̀ dáwó. Àbí pásítọ̀ máa ń pàpà sílẹ̀ ni. Àwọn olóòtẹ̀ kan lẹ̀. Àlàyé olóòtẹ̀ kan lẹ̀. Jésù bẹ̀rẹ̀ sí kọ ọ̀kan oríṣiríṣi sí. Wọ́n tún bèrè lọ́wọ́ ẹ̀ ká. Ṣùgbọ́n nígbà tí wọ́n bí lẹ́rẹ̀ sílẹ̀. Wọ́n tún bèrè. Ó gbé ara rẹ̀ sókè. Dúró. Nígbà tó ti tẹ ìdógbè sílẹ̀ tó wá gbéra sókè. Kí ló sọ fún wọn? Ó sì rí fún wa pé ẹni tí ó bá ṣe aláìṣẹ̀ nínú yín. Jẹ́ kí ó kọ́ sọ òkúta lù ú. Aláwùdà. Ẹ̀yin ènìyàn, ó mà dá kẹ́kẹ́ kọ́. Ìwọ tó ní gbéyàwó níyàwó rí tí wọ́n mú olè tó bá wọn sọ́dọ̀ òkúta pa, ikú máa pa á. Ẹnìkan tó lè sọ olè lókúta pa lẹ́yìn tó jalè rí. Bó bá ti jalè rí tí wọ́n ò mú ẹ, wọ́n wá mú olè wò pẹ̀lú àwọn tó pa, ikú pa á. Ó ní kọ́kí tó wáyé ti wá. Torí ìwọ ti ṣe irú ẹ̀rí. Jésù wá dá wọn lóhùn wípé ìwọ náà pé ò dá ẹ̀ṣẹ̀ rí. Ọkọ̀ bò tó dáwọ́ ṣe kí ni? Kò sọ́ọ̀lù. Kí ló ṣẹlẹ̀? Ó sì tún bẹ̀rẹ̀ sílẹ̀. Ó kọ̀wé. Bàbá ẹlẹ́tẹ̀ ìjọ pé panisẹ́. Ó tún bẹ̀rẹ̀ sílẹ̀ ẹ̀gbẹ́ ló bẹ̀rẹ̀ sí kí ni? Ó tún bẹ̀rẹ̀ sí tẹ ọ̀yẹ̀kú méjì, ọ̀gbàrà méjì, ìka méjì, ìwòrì méjì, ọ̀wọ́nrín méjì, ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ wẹ̀, ọ̀sẹ̀ tì í. Hallelujah, hallelujah. Ìdí nìyẹn lẹ́nu tí èèyàn bá jalè tó bá ní kó wá fi báyìí búra ó sì máa fàyà gbá, tó bá ní kó wá fi Kòránì búra, ṣùgbọ́n tó bá sọ pé kó wá fàyè dára búra máa ṣe kí ni ó máa jápa. Ìwọ náà kó dẹ́sẹ̀ tí wọ́n ṣe kí ni sọ́lọ́kùnà a ò sọ pé òun níbi tó ti ṣàgbére. Ṣùgbọ́n ọ̀láwọ̀ tó ṣe dẹ́sẹ̀ kankan rí ọgọ́dún lókùnà. Bàbá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí tẹ ojú. Nígbà tó máa gbọ́ ní fúnfẹ̀ padà kí ló ṣẹlẹ̀ lọ. Nígbà tí wọ́n gbé yìí, wọ́n sì jáde lọ́kọ̀ọ̀kan. Nígbà tó ń gbọ́rọ̀ náà, olóṣooṣe kí ni? Ó jáde. Adóyàwó ní àwọn ṣe kí ni? Ó jáde. Lónìí ló ṣe kí ni? Ó jáde. Ó lè ṣe kí ni? Nígbà tí Jésù máa gbọ́ ní sọ́kùnrin tó ṣẹlẹ̀. Bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn àgbà títí dé àwọn tí ó
Hallelujah. Kí ló wá ṣẹlẹ̀? Jésù sì gbé ara rẹ̀ sókè. Kí ló sọ? Ó sì fún wa pé obìnrin yìí. Arábìnrin. Àwọn dà. Àwọn tó wá fi ẹ̀sùn lẹ́ẹ̀kan wẹ́rà dé. Ká. Kò sí ẹnìkan tí ó dá lẹ́bi. Hallelujah. Olúwa ṣe bẹbẹ bí ìtàtijọ́, àwa la ò ṣe bára bí ìtàtijọ́. Hallelujah. Ó sì ní pé kò sí ẹnìkan. Olúwa Jésù wí fún pé lẹ́yìn èmi náà kò dá lẹ́bi. Kí ni pé ìwọ tí orí ẹ bá pé kò dáa ní já yín? Bàbá Sẹ́kẹ̀, mo ní kí ni? Ọlọ́run ṣe bí kí ni mo pè é? Àwọn tó wá fi ẹ̀sùn kó lọ sóló sódà, ó ní kò sí ẹnìkan. Kí ni Jésù fúnra ẹ wá ṣe? Ó lé mi fúnra mi ò ṣe kí ni? Mi ò dá ẹ bí. Ẹgbọ́n ìdìdì. Ó ti sọmọ. Hallelujah. Kí ló wá sọ fún nígbà tó rí wípé ọ̀rọ̀ yẹn fẹ́ ká mọ́kànlá? Máa lọ. Láti ìgbà yìí lọ. Láti ìgbà yìí lọ. Má dẹ́ṣẹ̀ mọ́. Má dẹ́ṣẹ̀ mọ́ sáyà máa lọ bọ̀ mí ìdá ẹlẹ́nu. Máa sọ olóṣooṣù bọ̀ ṣùgbọ́n máa fọwọ́ lọ sí. Bó ṣe lè túmọ̀ ẹni. Hallelujah. Ló bá yẹ pé kò dá ó yẹ kó sọ fún pé Mr. Woman ẹ̀kọ́ tó ṣe kò ṣe kí ni? Kò dá. Ó ní mi ò ṣe kí ni? Mi ò dá ẹyẹ mi ṣùgbọ́n má dẹ́ṣẹ̀ mọ́. Fọpọlọ sí bẹ́yẹ̀ kọ́ ká. Hallelujah, hallelujah. Ìyẹn kú lọ́rùn òjò. Ìyẹn kú lọ́rùn òjò. Orí ìyẹn bá gbé òjò. Ìyẹn kú lọ́rùn òjò. Ìyẹn kú lọ́rùn. Ẹ̀yin ènìyàn, ìwọ yóò mọ òtítọ́. Tó bá jẹ́ pé wọn kọ sínú Bíbélì wípé Dávídì ó gba ìyàwó níyàwó tó pa ọkọ ẹ̀. Ojú kí la máa wò ó, ojú ẹni bí ọkàn Ọlọ́run dáàbò wípé a ṣe bí. Dávídì ò lè rọrùn wọ̀. Hallelujah. Ìwọ yóò mọ òtítọ́. Nínú ayé nígbà tí Dávídì máa wá kọ lẹ́ka ẹ̀. Ṣùgbọ́n tó lè rọrùn wọ̀ ló máa ń sòtítọ́. Ẹ gbọ́ fún Dávídì kọ ni. Ó ní ìbáṣe pé kí wọ́n máa ṣe àmì ẹsẹ̀. Nítorí bí àwọn akọ́lẹ̀ wọn ṣe kí. Ṣùgbọ́n má jẹ́ káyé tọrọ ìdáríjì látòrí ẹ. Bí ayé bá pa ẹ́, wọ́n wá síwájú ọlọ́wọ́ ṣe kí ni. Bàbá dáríjì ní ìgbà ẹ̀mọ́ ni wọ́n kú gbé, wọ́n kú gbé. Ayé ò lè pa nítorí ìdáríjì ẹ̀ṣẹ̀. Wo ẹ̀bọ oṣó, wo ẹ̀bọ àjẹ́ lórí ìta mẹ́ta nítorí tèmi àti lórí àyànfẹ́. Ẹ̀bọ pẹ̀lẹ́bọ ìsàsí àkọ́wọ́ lórúkọ bàbá lórúkọ Jésù ó dájú ìsàsí tẹ̀lé wá. Bí wọ́n bá bá ẹ̀gbọ́n wo ló wá lọ́rùn rẹ̀? Arábìnrin máa ń lọ́ bí òṣèké ni yóò dá ẹlẹ́bi. Ṣé ẹ rí ọ̀rọ̀ yẹn tí bá ní kí n tún níbí ayé máa bàjẹ́? Wọ́n ibi tí mo tún dé ìjẹ́ kejì rẹ̀ lọ. Mi ò trọ́ọ̀sì Jésù kó òun náà ò sí kéde. Ayẹyẹ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí. Torí ìdí tí mi fi trọ́ọ̀sì ẹ̀ gẹ́gẹ́ lè gbọ́ mi. Ẹ mọ̀ pé reality gẹ́gẹ́ máa sọ gbọ́. Gbọ́. Ìyìnkan tí bàbá yìí sọ rèé. Àwọn ìwọ́n ti arábìnrin sọ pé ìtọ́jú ṣe kò sí kéde. Ó ní ìwọ tó bá mọ̀ wípé ò dá ẹ̀ṣẹ̀ rí sọ́dọ̀ kúta. Àwọn táwọn
wọn ò lè dá lẹ́bi. Òun rẹ̀ tó bá fẹ́ jọ́sùn, ó lóun náà ò ṣe kí ni, òun ò dá lẹ́bi, ọwọ́ ẹ̀ náà ò mọ́. Òkun gbóhùn rẹ̀ ó tẹ́rí bá òye, afẹ́fẹ́ gbóhùn rẹ̀ ó tẹ́rí bá òye. Bẹ́ẹ̀ gbóhùn rẹ̀ tẹ́rí bá òye. Kí ni Bíbélì wá kọ́ ẹ ní àṣálẹ́? Nǹkan tó kọ́ ẹ ni wípé Olúwa ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìrònú bí ìrékọjá nínú pẹ̀lú kúrò nínú nítorí pé nínú kíni nínú ẹ̀ṣẹ̀ dédé tó bá ti jẹ́ ènìyàn ẹni ẹ̀gbin ni ẹ́ ẹlẹ́ṣẹ̀ ni ẹ́. Ìdí nìyẹn jẹ́ fi rí pé nǹkan tó bí mi nínú tó wípé kí ènìyàn jáde ìbájá pásọ ìbájá àfá kó máa ṣe ìwà ẹ̀sùn òfò bíi pé òun má ó máa ń bí mi. Bíbélì wá sọ wípé bí àwọn bá sọ pé àwọn kò tẹ́sẹ̀ òtítọ́ náà lè kò sí bí kò sí sínú wa. Èké ni wá àdẹ̀mú Ọlọ́run ní èké. Ẹlẹ́ṣẹ̀ ni mí ó sọ bẹ́ẹ̀. Bàbá darí mi. Ṣùgbọ́n ilé tí mo sọ fún ẹni sí mo tàn ẹni. Ọlọ́run ò kí darí ènìyàn. Mo bá ìṣàṣìlẹ̀ bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ fún yín ní àwọn àpẹẹrẹ kan. Nígbà tí Dáfídì gba ìyàwó níyàwó, tí Ọlọ́run rán Dáfídì lọ́ba wípé Dáfídì èèyàn márùn-ún èèyàn méjì wà láàrin ìlú wọn jà, ẹnì kan ní ẹgbẹ̀rún àgùntàn, ẹnìkan ní àgùntàn ẹyọ kan. Ẹni tó ní àgùntàn ẹyọ kan yìí ó ní àlejò, ẹ tó ní àgùntàn ọgọ́rùn-ún wá ní àlejò, kò lè mú ní àgùntàn ọgọ́rùn-ún ẹgbẹ́ lọ sí àlejò. Ó wá lọ bá ẹni tó ní àgùntàn, ó gba àgùntàn ẹ lọ́wọ́ ẹ̀ ó pa ọ́ fi ṣàlejò, ó tún pa arákùnrin náà. Irú èèyàn wo ni ẹni yìí jẹ́ kábíyèsí? Hallelujah. Ẹjọ́ ẹlẹ́jọ́ ni pásítọ̀ wọ̀ ẹ̀dá. Ní pásítọ̀ bá bọ́ kó sàgbè ní wọ́n máa jọjọ́ Sunday wọ̀ ní kábíbélì mọ́. Arábìnrin wa lágbájá, ó ṣèrànù, ó ṣòṣì, òun kẹjọ́ mi lónìí, aṣíwì. Bọ́ọ̀dù kò sẹ́ni tó mọ̀. Ẹni tí lẹ́mọ̀ ní ìmọ̀ bá ní bàyáwó. Dáfídì wá gbapá bí apá ikán, bí apá àṣìṣẹ́. Ó ní ọkùnrin yẹn, ó ní ẹni bí ní ó ní kò láàánú. Ó ní tí wájú ọgbà ilẹ̀ Ísírẹ́lì lórí ọ̀pẹ̀ gbọ́dọ̀. Ó lè máa sọ pé ní ìpadà ní ìlọ́pọ̀ márùn-ún. Kábíyèsí. Ẹ̀yin máa lọ́kùnrin náà. Ẹ̀dá 419 ní Dáfídì. Mo fẹ́ lọ tíra ìgbà tó sì. Ó dìde lórí àgbà ọgbọ́kùn ilẹ̀. Ó ní Olúwa ṣàánú fún mi. Ó ní mo ti sẹ̀. Kò já pátá, kò fóònù. Ọlọ́run wá sọ fún Nàtánẹ́lì wípé sọ fún wípé a ti dáríjì o, ṣùgbọ́n ẹ̀dá yóò ṣe kiri. Ó di ìyàsẹ́ ìgbà nígbà òde. Ọlọ́run kì í dárí anybody. Káyọ̀ tó bá sọ fún ẹ wípé tó bá ti pa ènìyàn, tó bá ti wá tọ́ ọjà ilé ẹsẹ̀, ó ti tọ́ ikú pa á. Bí olè ò bá pa á wà fún sẹ́sẹ̀ntì, ìgbọ́mọ̀. Wọ́n gbọ́dọ̀ bó bá gba ẹ̀jẹ̀ lára ènìyàn, àyè gbọ́dọ̀ gba ẹ̀jẹ̀ lára gbogbo lọ sáà. Bó olú ẹgbẹ̀rún ọdún láyé fún ìyàlú mọ́. Ìdí nìyẹn ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ létí ilé ẹ. Farabalẹ̀ kó tún kí àánú kó sọ kó yí Ọlọ́run. Tí o lè bá lọ rọ́ọ̀bù ẹlòmíì tó pamọ́lé, ẹyẹ ẹsẹ̀ ọwọ́ ènìyàn wò. Bí kìnnà bàbá gbé ènìyàn lẹ́nu yẹn bá lọ tó bá padà dé, ẹyẹ ẹsẹ̀ ọwọ́ ẹ̀ wò, ẹyẹ ẹsẹ̀ bàbá ẹ̀ wò, ẹyẹ ẹsẹ̀ ìyá ẹ̀ wò, ẹ̀jẹ̀ wà nínú ìdílé náà.
ìyàwó ẹ̀ máa ṣe kéde máa lo bú o pé ọgbẹ̀rún ọdún láyé máa rẹ̀ ìyàwó ẹ̀. fún àǹfààní ìwọ tó ń wò wípé owó mi tẹ̀sí lọ́lẹ̀ o ọmọ wọn tó lè fi ṣe ètùtù ọmọ ẹ̀ náà máa lọ sí sùkúl mọ́tò máa pa sọ́nà torí wípé bíbélì tèmi sọ fún mi pé wọ́n ti fẹ́ ibi kíbi kó máa ṣe kí ni kó máa bá wọ́n ní kí wọ́n kò ṣe fẹ́ eré kí ni kó máa sá fún wọn wọ́n ní kí àdúrà kó máa di ẹ̀sẹ̀ sàpọ́n ọ̀nà ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ mi dájú èèyàn o èmi ti gbà sí kámúnísì wípé àwọn ọmọ obìnrin ìgbọ́n táwọn ọkùnrin máa fojú wọn rí wọ́n ti gbà sí kámú ìyá ẹsẹ̀ mi ló ń jẹ àtẹná kámá kúrọ oríṣiríṣi olóye body count mi ti wọ 2 million body count ara wa sọ́dọ̀ àjàmùrà adẹ́rẹ́ adẹ́sẹ̀ tẹ́ná lọ. Bámi o. Bíbélì wá sí ọ̀rọ̀ kan, ẹ bèrè ló bá wọlé sọ. Ó ní ọlọ́run owó ni mí ti bèrè. Láti rà kéde. Títí nínú àwọn èèyàn tó bá ṣe kí ló bá kó ìrora. Ṣùgbọ́n èmi máa fi ojú ẹgbẹ̀rún ìran nínú àwọn tó bá ṣe kí ló bá fún bẹ́ẹ̀. Nínú ayé nǹkan mẹ́ta tí o gbọ́dọ̀ sí ọ̀pá ènìyàn ọ̀pá tènìyàn jẹ́ ọ̀jalè ṣùgbọ́n tí àgbẹ̀ bá wọ̀ ẹ́ sí mo lè sí bọ̀ ọpọlọ sí but màrìtí méjì màrìtí àìsàn àti máàmù màrìtí o lè gbọ́dọ̀ méjì àìsàn àti máàmù torí ewé èèyàn kéègbè òun ipa ní ikú ìwẹ̀ ló máa pa òun ìwẹ̀ ní ìgbẹ́ tó bá máa ń ṣe ló máa pa ṣùgbọ́n ilé tó ṣe yìí ta ló ń ṣẹ̀sì ara kó o ṣẹ̀sọ́ lọ́wọ́ nìyẹn tó bá ṣàgbé o ṣẹ̀sì nígbà tó bá kó HIV ta ló fẹ́ bá ẹ gbọ́ ìwà àtẹlẹ́dẹ̀ ẹ̀kọ́ ni nígbà tó bá kó àtọ̀sí ta ló fẹ́ bá ẹ gbé nígbà tí o bá yégi tó bá yí ara tó lu stroke ta ló fẹ́ bá ẹ yanjú ẹ̀ ṣùgbọ́n tó bá bàtọ̀ ọmọ lọ́mọ jẹ́ àmọ́ bá ọmọ ẹ jẹ́ tó bá tún ọmọ lọ́mọ ṣe àmọ́ tún tiẹ̀ sí tí o bá lọ dín nǹkan orí nǹkan tó fi kú títí ẹ àmọ́ rọ́ọ̀bù ẹ lọ́dọ̀ tí o bá pa ènìyàn àmọ́ pa ẹ àbí kó pa ìyàwó ẹ àbí kó pa ọkọ ẹ lọ́dọ̀ kò sí ìdarí jẹsẹ tó bá ti mọ̀ kó o ti pa ènìyàn máa rí ẹjọ́ tó máa pa àbí kó fẹ́ ni mo pa ẹ lẹ́kún ní ìdílé rẹ̀ mo torí àmì méje ṣe ìyà tí o mọ̀ mẹ́sẹ̀ ọ̀lẹ́ bá wọn jẹ́. Yẹ́n tó bá fún ẹ ní fóònù kan lálẹ́ yìí kó máa mú yẹn lọ sílé àti lọ lé nìyẹn. Kóòdù yẹn rèé. Ìwọ tó bá ti ṣiṣẹ́ sọ́ọ̀tù tó ti ṣiṣẹ́ sọ́ọ̀tù tó ní wípé kò sọ́nà àbáyọ wípé ó sáà wò ó pé kí ló ní tí mi ò ní ṣe. Aleluya. Wàá wo ìdílé bàbá ẹ lọ. Wàá wo òun tí wọ́n ní ṣe é bẹ̀. Wàá wo ìdílé ìyá ẹ lọ. Wàá wo wọ́n tí wọ́n ní ṣe níbẹ̀. Tí wọ́n bá ti rí ṣe. Wàá wá tọ ẹni tó dàgbà jù nínú ẹbí ìyá ẹ lọ. Wàá wá sọ fún ọ wípé ẹjọ́ sà ẹjọ́ mà. Kí ni èèwọ̀ wá nídìílé rẹ̀? Wọ́n ka ẹ̀wọ̀ fún ẹ tó gbọ́dọ̀ jẹ kíní kan ó ní kíní kan tó máa ṣe lọ́dọọdún ó ní àìkú kan tó máa ṣe lọ́dọọdún máa gbọ́ sí ti. wọ́n wá tún lọ sí agbolé bàbá ẹ wá tún béèrè lọ́wọ́ wípé kí lè wọ̀ wá nídìí lé wà yìí o gbọ́dọ̀ jẹ bá o gbọ́dọ̀ jáwó o gbọ́dọ̀ sí kíní yìí
báyìí láti ẹ̀sẹ̀ ṣe báwa bá la ṣe ṣe wà gbọ́ sí ti tó bá ti pè ìyá tó bá ti kó níbẹ̀ èèwọ̀ tó kà fún ẹni lówó kì í jẹ ẹni tó máa jẹ tó bá ti jẹ spiriti òfò tó wà nídìílé yìí yẹn tí òbí jẹ́ kó sórí rẹ̀ yẹn ó máa jápa kò ní báyìí sí mo ṣiṣẹ́ lẹ́rẹ̀ ni o mo pa ìṣàṣẹ́ rẹ̀ ní ilé ayé mo pa lẹ́rẹ̀ ni mo máa lọ wàá máa jẹ ìwọ̀ wọn wọ́n máa jẹ ìlẹ́ yẹn spirit yẹn kọ́ jẹ́kẹ́ tó ń sọ yín lọ́sìn yẹn mi ò fẹ́ bá ṣe mo káyà pa spirit yẹn èmi fẹ́ lówó ló bá bẹ̀rẹ̀ sí jẹ ìwọ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ sí kọ́kọ́ jẹ ìwọ̀ lè ṣàìsàn ráńpẹ́ kò lọ abẹ́ gbòdì ọ̀rọ̀ tí mo fún ẹ yìí $1 billion kọ́kọ́rọ́ ayé mo gbélé lọ́wọ́ yìí ìwọ yóò mọ òtítọ́. onímìtì kan tó máa dá láàrin ẹbí òfèlè ẹ̀ láti wà tó ti lọ kí ló mú lọ orí kú bí ẹ̀ bá yà bọ́ bẹ̀ wàhálà máa ṣe o máa nà fámìlì òkò mọ́ yà sọ ẹgbẹ́ ò bá wọn ṣẹṣẹ yà nà ẹ̀fọ́ tó. àṣírí ayé mo gbélé lọ́wọ́ yìí má ṣeré o ọ̀rọ̀ tí mo bá ẹ sọ yìí lọ bẹ̀rẹ̀ láti ọ̀la lọ ó lọ wádìí ṣùgbọ́n tó bá wo ìdílé ẹ lọ́wọ́ pé wọ́n lówó bẹ̀ owó ìdílé mọ́mí ẹ lọ́wọ́ pé wọ́n lówó owó ìdílé ẹ lọ́wọ́ pé wọ́n lówó ìwọ nìkan ní orí sí lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ pé kí nìkan tí wọ́n kí ni èèwọ̀ ó ti jẹ́ èèwọ̀ wọn ìwọ náà máa ṣe kí ni ìwọ náà tẹ̀lé torí èèwọ̀ wọn sọ wọ́n di olóríire èdìdì tí wọ́n gbé dání yé ẹ̀mí ni ó sára yé ẹ̀mí ni ó sára. Bíbélì bá sọ wípé díẹ̀ ó tó fún mú omi ẹ̀ jáde. Ọ̀nà tó bá yẹ mi gbà ó jẹ́ yánú. Ọ̀nà tó bá yẹ mi gbà ó jẹ́ yánú. Ọ̀nà tó bá yẹ mi gbà ó wà ìtẹ́lójú. Ọ̀nà tó bá yẹ mi gbà ó ọ̀nà tó gbèsè mi gbà ó jẹ́ yánú. Ọ̀nà tó gbèsè mi gbà ó jẹ́ yánú. Ọ̀nà tó bá yẹ mi gbà ó wà ìtẹ́lójú. Ọ̀nà tó bá yẹ mi gbà ó jẹ́ yánú. Ìyìn kò ní tán lẹ́nu mi o. Ìyìn kò ní tán lẹ́nu mi. Ìyìn kò ní tán lẹ́nu mi o. Ìyìn kò ní tán lẹ́nu mi. Màálù tí wàá ta o, ẹ wá jẹ ọlọ́la o, ó jẹ́ ti bẹ̀rẹ̀ láti ọ̀la. Hallelujah. Ẹ wá gbọ́ o, ẹ gbọ́ ọ̀fẹ́ bá yín sọ, ẹ má pariwo tó ti gbé omi ẹ̀ dání, gbé sílẹ̀. Ẹni gbèdé lẹ́dọ̀gún, ẹni gbèdé lórí ìjà o. Ẹni gbèdé lẹ́dọ̀gún, ẹni gbèdé lórí ìjà o. Sọ wípé òkun lọ lórí omi. Òkun lọ lórí omi. Sọ wípé òkun lọ lórí omi. Sọ wípé òkun lọ lórí omi. Olúwa jẹ́ kí n borí àwọn ọ̀tá mi.
Mo máa gbàdúrà kó fara mi lálẹ́ yìí. Má bàbá ra ẹ̀ o. Gbọ́ kó tún sọ̀rọ̀. Olúwa má ṣe mí ní olú ọmọ ìdílé mi. Èmi nìkan ló fẹ́ gbà. Ìwọ lè jẹ́ olú ọmọ ìdílé. Èmi ni ò fẹ́ jẹ́ olú ọmọ ìdílé. Èmi lè fẹ́ jẹ́ olóṣì ìdílé. Ẹ má bèrè pé kí nìdí. Tó bá jẹ́ olú ọmọ ìdílé ẹ̀, orí wàhálà ló máa kú sí. Wàhálà ẹ̀gbọ́n, àbúrò bàbá, àbúrò ìyá, abẹ́rí o, abẹ́sẹ̀ ìbáwo, abẹ́sàwó. Wọ́n sọ̀rọ̀ láàrin ẹgbẹ́ onígbà tó bá dé o. Orí burúkú ni kì í sórí ire lọ́dọ̀ tèmi. Torí wọ́n máa fi wàhálà pa. Èmi ò fẹ́ jẹ́ olú ọmọ ìdílé. But yóò lè fẹ́ jẹ́ olóṣìkí wà láàrin méjì. Kẹ́nìkan lè má rí mi kéwì náà má rẹ̀ nígbà. Sẹ́wọ̀n ẹgbẹ́ ìgbẹ́ tó ló bá fẹ́ ló máa sọ. Wọ́n bá fẹ́ jẹ́ olú ọmọ lọ kẹ́kọ̀ọ́ lára transformer. Tó bá ṣiṣẹ́ ní tiwa gbọ́. Kí ló bá? Ọ̀rọ̀ ọlọ́run ló pa transformer. Ilé amúnátì, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Èmi ò fẹ́ olú ọmọ. Kéde wà láàrin méjì. Ibi tẹ́lẹ̀ sẹ́ni yìí. Torí àwọn ènìyàn kì í lárò jinlẹ̀. Tó bá pèrè ayé lórí ọmọ òní ní fọkàn balẹ̀ tó máa fi kú. Torí ọ̀tá ẹ máa pọ̀. Ẹni tó máa gbé jẹ́ tó lè kó wọlé. Kí ló máa sọ? Olóòkú tiẹ̀ ní ìgbéraga jù. Oyè tó lè máa gbègbè. Ẹni tó wọ́ sẹ́nu ọ̀nà tó ní kó dúró. Ó ní bàtà bá pé ọ̀gá o. Ìjọ wo náà bí tó ń dání dúró síta? Èmi ló máa wọlé púpọ̀ ní kékeré bẹ̀. Àbúfẹ́ sẹ́kù nù. Ó máa di wàhálà sí ẹ lọ́rùn. Orúkọ lásán òun ni olú ọmọ ìdílé. Kí ló pé? Kò sí èrè kankan bẹ̀. Kó o dájú, máa padà ní problem. Torí máa wòrán o. Àbúrò náà di ẹwà kan lẹ̀. Wọ́n ní kó sọ pé o sí ní kó. O sí. Wọ́n sọ pé àbúrò yìí ẹ sọ̀rọ̀. Ṣé owó nẹ́nẹ̀ ẹ̀bù ni kàlíkìtì? Àbórí ẹ̀bùrú ni. Àbórí ẹ̀gbẹ̀gbẹ̀. Tí o pé o wà nílé òjáde. Ọ̀wọ́ gbọ́ àmì. Tí ẹni yẹn bá lọ tán inú tẹ̀ gan ni. Tí o bá pè padà gan inú ọ̀lẹ́. Torí ẹ̀ ló ní ìyàwó rẹ̀ gan. Inú àbí. Ìgbé ṣèlérí ló sọ̀rọ̀ sí i. Lẹ́yìn tó bá lọ tán inú ìwọ fúnra tó jẹ́ olú ọmọ yẹn kò ní dùn. Màmá wo kí ni wàhálà tèmi báyìí? Ṣé òun ló bí mi? Ìyẹn tún lọ. Ẹ̀gbá tún dé. Hello sir. Ẹ̀gbọ́n ẹ̀ bèrè níta ẹ̀sọ́ ọgbẹ́ mi ò ráyè. Ẹ̀sọ́ ọgbẹ́ mi ẹ̀ kú. Àbọ̀ méjì ẹ̀ pé. Ó jẹ́ mélòó? Ó jẹ́ méjì. Àbúrò ìyàwó máa wá. Bàbá ìyàwó máa wá. Ẹ̀gbọ́n ìyàwó wá. Wọ́n máa gbègbè kú ní sẹ́ẹ̀. Tí o bá lè sọ pé kó máa dá gbogbo wọn lóhùn wá kú. Lóyún kò sí tó fẹ́ sá sí. Tó bá dá wọn lóhùn wàhálà, ó dá wọn lóhùn ọ̀ràn. Táàmù fẹ́ kó máa dọ́yàwó ẹ lọ́wọ́, wọ́n náà bèrè yẹn. Táàmù fẹ́ kó ṣe ìkànnì, wọ́n náà bèrè yẹn. Kí ló dé? Wọ́n bá wọn jẹ́wọ́ ni. Ṣùgbọ́n wọ́n bá wọn jẹ́wọ́, wọ́n ọ̀rẹ́ ẹ̀kọ́ dolú ọmọ, wàá bẹ̀ kú. Wàá bẹ̀ kú. Tó ìgbà tí àwọn ipò tí àwọn oyè tí mi ò bẹ̀bẹ̀ fún ọ̀pọ̀. Mi ò gbàdúrà kí n jọba ìlú. Mi ò gbàdúrà kí n jẹ pírẹsidẹ́ntì. Mi ò gbàdúrà kí n jẹ gọ́ọ̀mù. Mo ní wọn gẹ́gẹ́ bí ẹrú ayé. Torí wọn ò ní táìmù fún ara wọn. Orúkọ nìkan ni wọ́n ní. Wọ́n bá wọ̀ nínú ilé sí. Wọ́n fẹ́ lọ tọ́lẹ̀tì. Kí ló dé? Ayọ̀ ìlọ́ ìfọ̀mọ́tẹ́sọ̀.
ṣẹ̀ṣẹ̀ wá rántí ọ̀rọ̀ tí arákùnrin sọ nínú èlì. Olúwa má ṣe mí ní olówó, má dẹ̀ ṣe mí ní olóṣì. Torí tí bá lówó máa ń tẹ́ kí ni máa ń gbéraga sí ẹ, máa ṣẹ̀ sí ẹ. Bí bá jẹ́ olóṣì, máa ń jalè, máa ń ṣẹ̀ sí orúkọ rẹ̀. Fún mi ní oúnjẹ tó ṣe kí ni tó tó. Ẹ jẹ́ ká wá parí sẹ́yìn. Tó bá ní 100 million sákàntì. Bí ẹbí ẹ bá wá pèrè tó fún wọn, táwọn èèyàn bá pèrè tó fún wọn. Ṣé owó tó wà ní báńkì ṣe tiẹ̀? Ilé tó jẹ́ tiẹ̀ ni oúnjẹ tó ṣe kí ni? Tó wọnú tó bá kú pín owó ẹni sí kí ni? báàgì. Ó bá wọn ṣe ìwé sílẹ̀. Ní kó fúnra ẹ̀ ná àbíkọ́ náà lẹ́yìn ẹ̀ka máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n ìwọ tó o bá ní àròjinlẹ̀, o máa bìlí pé tó bá lówó tó bá pọ̀ kórìíre lọ́dọ̀ ti ṣe lórí kú. Yes. Ìwọ tí mo rí wípé owó jẹ́ oríire fún, ìwọ lẹni tó máa ń rí tó máa ṣe kí ni? Torí gbàgbígbà tó kéèyàn bá bá ẹkún wá sọ́dọ̀ ẹ tó bá rẹ́rìn lọ, inú ẹ̀ máa ṣe kí ni? Inú ẹ̀ ká dùn wípé o so orí, wípé sí èmi náà tún lélẹ̀. Sọ́kọ́ ẹ̀ sáré bí ga lélẹ̀. Owó tí o ná nígbà tó wà láyé, o lè escape ní kí o ná fún ara ẹ̀ àti wọ́n bá ẹ ṣe kí ni? Wọ́n bá ẹ ná. Ṣùgbọ́n èmi ò gbọ́dọ̀ pa mí sọ bẹ́ẹ̀. Èmi ò kí pa olókun. Olúwa má yẹ kébi pa mí. Sọ́jà lọ. Jésù agbára wa. Sọ wípé ọ̀sà ló lórí odò. Sọ wípé ọ̀sà ló lórí odò. Gbogbo ètekéte. Gbogbo ìmọ̀kímọ̀. Lórí ayé mi. Sọ̀rọ̀ kọ̀ ẹ̀ sínú. Bó ṣe òkè wọn gbógun tó. Bí ọ̀sà ṣe jẹ́ olórí odò. Jẹ́ kí n máa borí wọn. Bàbá gbómi ẹ̀ dání. Bàbá sọ wípé wọ́n borí wọn, wọ́n borí wọn. Wọ́n borí wọn, wọ́n borí wọn. Ibi orí gbé mi dé ibi orí. Ọ̀tá kan ń ṣe tirẹ̀ lásán. Wọ́n borí gbogbo wọn. Wọ́n máa kọ́ ní ìgbà méje, àjọ máa ṣe gbò. Wọ́n borí wọn, wọ́n borí wọn. Wọ́n borí wọn, wọ́n borí wọn. Wọ́n borí wọn, wọ́n borí wọn. Ibi orí borí wọn, wọ́n borí wọn. Wọ́n 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 borí wọn, wọ́n borí wọn. Ibi orí borí wọn, ibi orí. Ọ̀sán ló ń ṣe tirẹ̀ lásán. Wọ́n borí gbogbo wọn. Wàá nà síwájú àyè. Wàá máa ṣe àmì tó bá ti gbọ́ àṣẹ ọ̀rọ̀ náà. Bọ́sójú ọ̀tá yìí, dábì sọ yìí. Bọ́sójú ọ̀tá, má kọjá bí tí mo wà yìí. Wàá nà ọmọ yẹn sókè. Bíbélì sọ wípé ní àdìpẹ́kọ́ ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Nípasẹ̀ ọ̀rọ̀ náà la dá owó pátá. Ọ̀rọ̀ náà kó wọnú ayé yìí lọ bó ṣe ní àǹfààní. Má ṣe àmì kékeré. Ọ̀rọ̀ náà kó tún ayé yìí ṣe. Kó sọ
Afẹ́mi ẹ̀sìn tuntun yà padà. Èsì tó bá mọ ti mú iná tí ló ń kú sí. Ọ̀dà tó lé ní kiri tó lòun ní tèmi lẹ́yìn mi. Tó bá kọ̀ láti olóko àdá. Olúwa fi ẹ̀mí ẹ̀sìn rà padà. Ó ní tọrọ jẹ. Ó ní tọrọ. Ó ní tọrọ. Gbogbo àdáwọ́ lè yẹ kó yọrí sí i. Jésù agbára. Ayẹyẹ méje tó ní agbára o. Àtìmọ́nà mẹ́lìjà máa lọ ní gbogbo ìgbà tó bá dé. Àtìmọ́ nínú àdúrà. Àtìmọ́nà mẹ́lìjà o. Ní gbogbo ìgbà tó bá dé.
Shout. Olúwa. Ẹ fi ìrànwọ́ fún Olúwa ìránṣẹ́ Olúwa.